Yeah, I do not win. It's Nerow here. Ferry the only little girl. I tell you, say now you are a fine. I tell you, say now you are a see. Yeah, yeah. Oh, my. Oh, you're not. Oh. Palo, agi palo lokan gera pali poko. Erano me mia sobamo, agi sobamo kipao. Poko na mani gade, gana yane kwalo kono yebi yele. Eyi na buwera de, obere ni mose. Oriana o. Yeah, I do not win. It's Nerow here. Ferry the only little girl. I tell you, say now you are a fine. I tell you, say now you are a see. Yeah, yeah. Oh, my. Oh, you're not. Oh. Palo, agi palo lokan gera pali poko. Erano me mia sobamo, agi sobamo kipao. Poko na mani gade, gana yane kwalo kono yebi yele. Eyi na buwera de, obere ni mose. Oriana o. Okay, I know both Yana. And I am why you know what book now, Yana. Unia la Wababa, Unia Quan, I know both Yana, no, but my Yahweh, I didn't know now what we and the way you're winning. Okay, our booking at all, booking a grandma, eh, but I, Mamma, Monsieur, come on,
Yes. Okay. La mulera atangwe fu Nema we na we la Nema we na do ko ta le do Ko se be fa we lo mo we a yo e Anyway, okay, the walking out of anyway. That's what you grab me, man. But okay, what by you do me a party? I do give boy a little. Really, I get it. All for what you my name, I'm going my even Urunian, that was one of the young my maybe can be bring out there or part of the one. I do have put out 2 minutes or Akimon, a job you boy. Maybe again, you have all your 20 accounts when you're in it. I need my brain and drag anywhere in a region. Anyway, a back more than it was about walking out. You know what, when you went, no, you're not a couple of many money.
know in the young next one. Well, I'm going to go in. Lao Kaomba. Got a water. You ever the money? I'm not going to now wait for a one. Urania, where don't want my women. A man on a few. I don't know how I'm looking. My other dog, good mamma, my young one. But I will let it. I can go young. Water walk with my radio. You have none of my radio. And I want my bill. About okay. I won't know.
era oge government ayi na no we izo dafe o izo yo we ke to no gbe ra very manager gbe yi kwa na ọmọ to na wi mama ri mi o ma gun aye state ma gun aye headquarter ore Abuja AIG because when my young one we na obi aleke ma ye wa ya no do we do wa ri ere ọmọ ri je iye lo mo na wi wa lo ko iwo bo a ma gbe ma gbe we aba iya na to e ma we o me nwa ya ri oku ori ọmọ ri iye ma be de meje na oku iye iho ni ri obu e bo aka e obi me akwe me be ku eri o ta na ni baba ta oye ọmọ o ti gbe tu ma ebe ma ma we mi Fọlámú gawe baba na osa abe ye abe baba abe mo ko sa ya ka abe ba o be tu baba o do ti gbe lo ife kan ko se pe lo ni yo ba ka ni yo yo do baba eba ma ya lo eba iwa eba ma ya lo anyway, obi ma we egbe ni owe yan ka bo yin ya bu yan do ne egbe na na ri obo na mari anyo be ma we egbe mo na mo de wo wa na ba me free room na ri no mo o wa pa to pa ka bo ri o wa ru ti mo go ezi o le government ti advisor ni advice we o are e fana da wa na atu mo ayo mo yo me awe no re o para gba mi tem come da ni makario ni marie ba e pa o ko se ya da he mo no ya da se wo tu a anyway obi ma bi ma wa no owe ye fun mi eri ma we wa yo wa pe di o de bi ake mi owo ni wa egbe bi ma wa dari obo mi kana ta ave do mi wa we se o ma ka ma bo wa kun e aso ene o wa no ga ye o ka je nu wa no ga bu o wa no be su o no be lebo the introduction what time video mommy e je wa no wa o ta na e ka to no bi o ba se le television le mana iri ga be ba ko iye na wo television ba bu iya ti ami ga television yo na egbe ho di no so e ma ki egba da re bi e ma ki beni ma yare mani yo here o ka gbore egbori mani ni no bi e kare do here o kona yo e ka to o ba so bo ba fo we do ya mati hodi abiogiega eri mana wa to tana ona wa hodi to boe o ko mi oruwe wona re bo dilo so ba so ene wa be la wo eri mana wa to tana yo wi be zeke e jomana pa John Obasoku
Viropa my wife. Wow. Awa mi opia mi oku. Yo bien opia. Yo iye. Egbe ni ma dege we. Wa be wa wo. Wa to pe. Aya se wa wo aya we si. Wa bu e bu wo fu pe. Ma bi e o ti ma lo to chamo. Ma ri to chamo. Sunday boli e. Europe yana. E o si Europe yana. O ni ra wi je. Padamo ni wa bo wa o. Wa se o. Èmi tó gbọ́ lọ tó so npo no ma. Jesu. Ni ta no ogun ai ba mi. E para no ri to chama. Hello. O pa be gbe na. E be la o se mo ra yo. E do. Nonya upo. Upo no. Yes. Here come me want to Amo we no. No re wa. Ediowana. Yo Mr. Ekure. Na me. Obi me, na me kire olode. Emo ko mai na na nku. Ade tele ki me na hai. Egbe no. Ibeye. Le Jonathan. E ba so. Jonathan ba ni o te bo na bi we. Ha? O te bo na bi o. O te we wa na bi me. Ana e wona Jonathan. Eyi me na ku bo je bo. Ira me na ko so bo. Ana bi me we bo. O se na te Jonathan. Ana te Ba we cameraman ki bo. E bo ba no ge wa to. E cameraman. Iye mo si Yes o ya ma. Iye mo si yo piana. Iye mo si yo piana. Iyo piana era me ke ta. Bo je bi je ni. Yo wa bo ge o. Wa to. Baba ya wa mu o pere le o ke o we na wa o. Inu bi a wo lo na ko wa ka pere ni ma le ba bo. E ti me pa wa ka bo ye me bo wa na. E ti fi ato pe. Ami o ka won ba bo. Ami o he wo. Ama be yi pastor. Pastor me di ma cha fu. Me no bo e bona. E pastor ke mo ho vi awo so bo. Mame pastor. Yes, mame pastor mahere. Ora se mane ya be ki e ma wa. Ko we me wa na. Imo bo isi ke ka na we mi. But praise Master Jesus. Amen. Ijo wa ni mayina. O ijo we baba agotan. Oti ma no wa bi obo ni ma ri ni. Ko wa omo di o wa. Kate. Isi e wo ko oji. Yo Anthony agotan. Yo ri akoba, o ri baba na ni baba ya ye. Ọmọ orí ìrìn àgbọ̀rẹ́ òbílẹ̀ náà yà wí tí máa gbé ọwọ́ tí máa là ọ̀sà àti àgbọ̀ntàn. Ọ̀yá bókè àwọ̀. Bí màmá yára ìwọ̀n náà yà fẹ́ ìlérí nira ẹ̀ máa yà wà fún. Ọtí máa là ọ̀ ìpa Joseph ìrọ̀sẹ̀. Eré máa ní ọ̀ àbàtọ̀ sígè. Eré máa ní ọ̀ ìmọ̀lẹ̀ ìnàdẹ́gì. Yọ̀ọ̀sọ̀ yé kèrè òjẹ́ yé. No ye grade am na. Obe mu na keni woye o. Obe wo fun o mo fun yo. Ana re bo e. Ana re bo atoko e. Eji mani o yi mi udobo. No you di we. Oti mani ojo di we. Di we wale wale je ne ya fe. Ai so gbe di we na de bi mo ya bo ko o ni ma. Me ne dire na no yiwe nwa de na ya be so nyora no ta si yi nwa de mo ro ko ta e fa ni lo dike mo ga ni nwa ala mo gun wa mo bele ke ba ya ko me o benu ka ni yo pa ne ki me ya we se no wa to mo wa ri to pa pe ra me wa me wa no yu nu no o ge ko fun ka ne le na pa yiye me no
Amari ló lè pa. Wọ́n á bẹ̀rẹ̀ àtọ̀ ìnáwó mi àwọn ènìyàn náà ìka wúwe. Ìyá wọn ní ìyàwó kiri wọn. Ọ̀dọ́ mo ni wọ́n ẹ̀ ó lánàá ìlànà ni wọ́n ẹ̀ awẹ́rí máa àgbàgbọ́ yà mí bí ẹ̀wọ̀ àgbàgbọ́ yà mí bí ẹ̀wọ̀ máa fẹ́ gbà ìgbà ìwé náà rí wa ọ̀gá ìwé wa pẹ̀lú gbọ́dá náà méjì àti iye náà ni à bẹ́ẹ̀ òun yìí ká rí wa ọ̀gá ìwé wa mọ̀ náà yẹn wẹ́ ayókì dọ̀là tán wà wẹ́ sí o.
ìwà náà lè gbà máa bẹ̀rẹ̀ àwẹ̀ rẹ̀ ẹni mọ́ná yóò máa wẹ̀ ọmọ nínú orí òkú ó nì nálà ẹgbẹ́ òun ní àrùn ẹ̀ eromọ́kè ní ẹgbà mi abájà. Não vai lá, tô bem, sabe? Mas ele voa daí no passo, que babá. É, não chama do que mal é o. Quando eu makani mali. Quando eu makani mali. Vamos que mani que eu vou bonita. E quando a makani mali na quando eu ia na. Ọwọ́ mi lábì yẹ. Ẹ̀wọ̀n àjọ ẹ̀wẹ̀ kàlí. Mẹ bàbá náà ké bí wẹ̀. Ẹ wà náà bọ́ ọmọ náà kọ̀ wọ́n. Miẹ̀ ọ̀pẹ́ kù. Ìyá yẹn gbèsè. Ẹ̀ má tàrí ìrìn. Mẹ bàbá náà ké bí wẹ̀. Bàbá tó àtọ̀. Ẹ̀ ní èmi rẹ̀ mú náà ẹ̀mú ẹ̀ náà gẹ́gẹ́ ìlú rẹ̀. Usumaka mi yẹ so bọ̀tù máa ẹ̀ mọ̀ tí chief Dúpáyé of Benin Kingdom. Chief Dúpáyé. Rírà mi yé ọkì ní àárẹ̀ máa. Mọ̀ tí ò ní kérékì. Mọ̀ ọ́ ká gbọ̀gìn yẹn. Ká tó ọ̀sìn ìlú dọ́. So ọ̀dọ́ èkèrú rí làmájọ́ ọmọ náà wà ní iye náà yé ẹ̀. Wẹ́ máa yọ ọmọ náà bàbá tó àtọ̀. Àmọ́ ẹ̀ yá ní ẹ̀. Màjá ni nẹ̀. Èmi èsò lọ́wọ́ ẹ̀fọ́ ìfọ̀ bá wẹ̀ yá. Go ahead. Ẹ̀wọ̀ inú ayé rà mí mú ọyọ̀ rẹ̀ ọ́. Àwọn èèyàn ní àárẹ̀ bàálù kan ní wẹ́ẹ̀mì ìjà àbáyé náà wà tí wọ́n ní mi wáyé fà. Àwọn ní àwọn èèyàn bú wa mi ẹ̀ná wà kàmá wọn ni àwọn wà tá kò gbé wù pàlù. Ẹ̀rù tí a bá wẹ̀ la wà mẹ̀lẹ̀ náà. Wú na lùwẹ̀ rẹ̀ bá lùwẹ̀ lùwẹ̀ mi ò tó lùwẹ̀ ní ní náà yẹ báyìí nọ̀ tí ma náà. Níwájú ọ̀nì. Ẹ ọ̀ wọ̀ yẹ báyìí nọ̀ tí ma náà. Láwọn mi bá rí wa. Ọ̀ yàgò ọ̀pọ̀ bàbá wa tó wà yẹn. Ẹ ó rẹ́ pọ́pù mẹ́rin. Ẹ pọ́pù mẹ́rin sí ẹ ó. Ṣé o yẹ láti sá? Lámọ̀ra. Àtàbọ̀ yà mí yọ̀ mọ̀. Má bẹ yà mí yọ̀ mọ̀. Làwọn bá mi fi mi kí fi ọ̀rẹ́ yóò tó wọ́n wọ́n. Ìjánu wà o. Òwú ẹsẹ̀ oyè. Àwọn awọ. Ọ̀sẹ̀ náà. Mo pa àwọn ìṣẹ̀lẹ̀ ọmọ. Òwú ẹsẹ̀ oyè làwọn. Ọmọ àmọ́ náà. Wàyà wẹ̀sẹ̀ o. Wàyà wẹ̀sẹ̀ o. Wàyà wẹ̀sẹ̀ Aboya o. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ o. Ọbẹ̀ àwọn bí ebè náà jẹ́ òkè màrí ní wa. Àtàwọn ẹ̀kọ́ ẹ̀. Èmi wọn ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ o. Ọbẹ̀ àwọn bí ebè náà rí náà yálẹ̀ àwọn ìbò ní màrí ní wa. Ayé kẹ́ dá stamp ẹ̀ sí. Ọ̀fẹ́ alẹ́ rẹ̀ tó dé. Wàá bẹ̀ náà tàyẹ̀ bẹ̀ bò. Wàá gẹ̀gẹ̀ nù. Ó gbé wa tàyẹ̀ bẹ̀ bò. Fire cannot run into a lavado. Ìyẹn gbóyà ló pàlú wọn ẹ̀. Community, yẹ máa tẹ sọ̀t. Òwe máa lù kẹ́kẹ́ sọ̀t. Òtọ́
Okay, ume ogedo. Papa le ki mami wo ya mo je. Ona ebe no ro. Papa le ki mami wo. So ma wa ide a e won ni wa da. Na ewu do go no. Iro wo ke do ma no Oh yeah. Owi ate wa la ko ni esi gbi masun ale bana we o ma se re yo. Ora igbalo to. You to boy igbalo. Ariana ko aki o ya ka ari abi. Emi me yo we ni. Beye gi yo we, se mi me we ri. Ambo ko nu e. Emi me we ri, e wo ri. Ago ma le yu. Inu wa jomo wa ya le si ni wa bu kan azin gbe belu wa ya ri na ya le ri oni ni wa do ko yi e je ke gbe ma na su de ni ma ewe wa vie ne me yi ko yi ka o fe wa di awe O se mo no de awe. Azu ogwin wo ko na re ni e ba mu ye ke da. Ma e ba ni o de. wa to ola na yi na ni mo o te wa je me o je ro ke ma me ki bi egba ni na wa si go te ni ya o ye na me ki onu bi ro mo nu e ba ni ko aja yi ko Igbinehi pa le ke Igbinehi ya re baba be do pa no du na mi ai go du na mo ko we pa ri ba yan yi egbe ni ma gbe Ari ku e ba mu nu we. E ba so na mo hu me ge gbale to eti amu pon mi ahun. So ma wa mi we go ni ayo no ro mo ni na so bi ko ma be o gba ni agba no ba o ni yo pa ti ayan ko na won wa to pe Idiwe we ma go do ba Ata wo mo won ke we.
Wow, c'est ma mère, Mario, Mario,
What you eh? Igbinehi wa je. Igbineosun, Igbineosun. 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 You boy. The name again? Igbineosun. To a to a. Egba gbontan na your money. Láti wẹ́rẹ́ ni ìwé mà tó wàá tọ́ tó wàá kọ́ ẹ̀ẹ́dẹ́gbà máa wà lóò. Kẹ̀dẹ́ náà pa ìrà àdèmàrí yẹn rà níbi. Ìyá ìṣòbọ̀rọ̀ ẹ̀ má lè ṣe yàrá ìlà ibà yẹn tó wàá tọ́ tó wàá pẹ̀. Ọmọ náà màá nẹ́gbẹ̀rẹ́ màá yá àánú ẹ̀ o. Ọ̀fù gbẹ́nu ẹ̀. Baba wa de no ginyo
yeye. Eko na kugo to ala bono ma o. To ato plan o. Ora shuka ka ke le honey. Obesi amo da all. Thank you. No take it for that. Agbori and honey and sugar is very sweet. So from the mouth. Put it back on here.
Awese aláwọ̀ wọ́n ní wọ́n á ta gbogbo ayé ìpínlẹ̀ yàgò. Awese. Awese, your room is blessed when it comes to marriage, want to find a one. Awese.
Pastor, deaconess, or church goer, or waka pass for church, anyone. When you know, say normally, if you pray, God will answer your prayer. I beg, make you come take the mic, make you open this party with prayer. Please, Pastor. Glory will give you honor and adoration. Thank you for your son and your daughter. But the reason why we are here today, Lord, we give you all the glory in Jesus' name. Amen. Father, we commit this occasion into your hands. The Bible says that which is committed to your hands is safe and is secure. We pray you preserve everyone here in the name of Jesus. Amen. We decree this ceremony open in the name of God the Father, amen, and of the Son, amen, and of the Holy Spirit. Amen. In Jesus' name we pray. Amen. Ọ̀hún kútú máa kútú ọ̀bárò kùtù ágìtì nẹ̀wọ̀mọ̀ kúndé bìnrin rẹ̀ wọ́ pẹ̀lú ìtàgbọ́n máa pẹ̀pẹ̀ sí náà sí agbádá. Èdè wa mẹ́nọ́gbọ́n mẹ́ ọ̀wẹ́ súnsùnsù ayé ìhùrẹ́ sòwò gbẹ́nàpẹ̀rẹ̀ ayámi bàgà tí yóò tọ́ ni wọ́n ẹ̀ àyẹ̀ nà ọ̀díọ́ ni wọ́n ẹ̀. Nálá gbogbo ọ̀má easy without when it comes to marriage 1+1 na 1. Èdè wa mẹ́nọ́gbọ́n mẹ́ bẹ́ẹ̀ wàyà fẹ́ yá mi agbábí àbùkì náà bẹ́ẹ̀ náà ni wọ́n ẹ̀ wàyà fẹ́ wàpẹ̀bọ́ ní gbogbo wa. Ìwé bẹ́ẹ̀ wàyà fẹ́ yá mi agbábí àbẹ̀lúgì wàpẹ̀bọ́ ní gbogbo wa wàpẹ̀bútọ̀ mẹ́ ní gbogbo wa without ọ̀má easy. Èdè wa èmi ló zẹ́ni náà wọ́n wàpẹ̀bọ́ ní gbogbo wa èyí nà kí wẹ́ẹ̀. Dáadọ́gẹ́ yá fẹ́ mẹ̀mí ní ahíhán wúwẹ́ náà. Èso mẹ̀wìn náà ní àríyé èso rí ẹ kì í sọpá ẹ̀wà náà mọ̀ ẹ̀dẹ́ wà náà wà wà ó wà híà mọ́sọ̀ gbogbo ẹ̀ ọ̀dọ̀ wà mẹ̀ zúkìdù. Wàtọ̀ lè bẹ́ pọ̀ bọ́ọ̀lù gbogbo à ọmọ ìzì. Òtẹ́ àbùkù òtẹ́ lọ́dún Jésù kù sẹ́ ìhùwẹ̀ wàtọ̀ bọ́ọ̀lù gbogbo à. Èmi wẹ̀ òtẹ́ àbùkù èmi wẹ̀ ètè yóò tẹ̀sẹ̀ náà wọ̀ kà. Iya mai gwa. Oku. Beno tẹsẹ̀ lọ́nà ká kúkú. Ipò ebi ọmọ nìyẹn. Ọ̀yìn sẹ́gbọ́n bẹ́ẹ̀ ìwúlọ́rọ̀ àbúgbà. Ọmọ ìzì ipò ìgbàyà lọ́wọ́ sí. Ẹgbẹ̀nẹ̀ nọ̀ma ẹ̀yánnárí òkú gbá. Ẹgbẹ́ ìwé ìwé ní ọ̀ọ́sùn òkè náà lọ́yẹ̀ náà. Ẹgbẹ̀ nọ̀ma ẹ̀yánnárí òkú gbá ní wáyé. Èyí wọ́n mẹ́nà owó mẹ́. Òmìnira ya fẹ́ ìmàdóòrè ìmànàwẹ̀ rúbá ìmẹ́sọ̀rọ̀ ọ̀nà sọ́mari ìsọ̀rọ̀ ọ̀nà mẹ́sọ̀mà náà sọ́mari ìsọ̀rọ̀ ọ̀nà mẹ́sọ̀mà náà sọ́mari. Ìsọ̀kọ̀lẹ̀rẹ̀ máa yá wẹ̀ freedom party ìmàdó birthday ceremony ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ òkè ọmẹ ẹ̀yìn màjèlè náà ènìwọ̀n ẹ̀rọ pé bọ́ọ̀nà tó bá mẹ́. Ènìwọ̀n mi lọ́wọ́ mẹ́ ọ̀gbọ̀gbọ̀ lè ká ọ̀gbọ̀gbọ̀ lè tó. Ọ̀gbọ̀gbọ̀ lè ká ọ̀gbọ̀gbọ̀ lè tó. Wẹ́ẹ́ gbẹ́dẹ̀dọ̀ ẹ̀gbẹ̀nàdọ̀gbẹ́lá ẹ̀gbẹ̀nàdọ̀gbẹ́lẹ́ ọ̀nyẹ́mí gbọ́ màá yíká sọ́mà ẹ̀gbẹ̀nà ọ̀mù yíká kó ẹ̀gbẹ̀nìhàrá ẹ̀gbàgbọ̀n táì ẹ̀yìn mẹ́màá dìbẹ̀ ẹ̀gbẹ́ ìfàtọ́. Ọ̀gbọ̀gbọ̀ lè ká ọ̀gbọ̀gbọ̀ lè tó níwọ̀n ẹ̀ wẹ́ẹ́ gbẹ́dẹ̀dọ̀
Ekpena tepela, ekpena la tele, onye mi toma insoma. Ekpeni jetila. Ekpeni sana, ekpe Mr. and Mrs. Attorney Agmontaine, Donker, Utagman Village, Uredo Local Government, Edo State. The Bagbera man, Ekpe Chief, Dr. Ehato, Obasogie. Of Benin Kingdom, JP. Donc, Ozogo, Lego, Bia, North East Local Government. Et puis, vous allez nous voir maintenant, il y a un va, il y a un peu de pas de dénéré. On a au moins, il y a au moins, on a des vieux mancobé. When it comes to management, it can't have 1 plus 1 is 1, only 1. Nala Wogo, Otima, Neva. If you don't hear me, if not any account before you are walking in the way of Zagba, then when it's any one and over there, or Teme, Rossile, is Sister Man, not a guy, Sister Agbota, a member, no here, Mrs. A member, Igbinehi, the 91. The Baltimore of a brother is a Tony. Igbinehi, no here, Mr. Is a Tony. Igbinehi, here the Vanani wine and over there. Here can do it, here can do negotiate marriage. Here go up, Nala Wubu, I Kubonian, Ruda, or my Wa, the occasion was or winner. Now, where can Kemi go to sorry for it? A good look down, the Bagboko. Wa, the occasion was or winner. Nala Wubu, Nane Montola, Melania, near Ladia Babuzale, near Dozogedo, the Bellinia Zogedo, Ruda, a bear, a Bemakune, and Smoky. Ẹgbẹ́ wà oge yẹn sọ gbé ní kó. Oh,
I beg. Make una sit down for where they are. Thank you. Beautiful, the most handsome, the most gorgeous couple in the universe, as they walk majestically this evening to cut their beautiful wedding cake. Let ends in peace. Let chapters ends with all their desire achieved. You can see them walking, so beautiful and handsome. And on the cake we have touch of colors. We have gold, we have white and touch of black. Combination of those colors signify fertility, productivity, and achievement. We pray that from today henceforth, all their heart desire be achieved in Jesus' name. As I spell the word love, you're going to cut your beautiful wedding cake. So let's go. N-O-V-E. Wow, this is beautiful. At this time, I want the groom to go and sit down patiently and wait for the bride as she grabs him a piece. I love this spread their money. And I want all the single ladies in the house, put your hands together for this day. I want you to cut your cake with a smile on your face, and you're going to dance for us to feed your husband. Please, all eyes should be on her as she performs her first assignment, which is the feeding of the bride and the groom. Mr. DJ, please, I need a very cool song. Danceable song today we'll be waiting for. And here comes today. It's a danceable song. I want you to dance very well, your best self. Beautiful. That's it. You are in charge. Take it, rock it. Wow, this is beautiful. You can see your husband waiting patiently to receive you. I want to see your hands, put your hands together for those beautiful flowers. You can see your hands. This is lovely, lovely.
Australia, Nigeria, Turkey, Uganda, wa ẹ̀rọ tuntun sọ̀gbọ́. Lára gbogbo ìyẹn bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ ìṣẹ̀má náà. Turkey, Uganda, wa ẹ̀rọ tuntun sọ̀gbọ́. Ẹ̀gẹ́ sẹ́ni ni ìwà láti àgbámọ́sálẹ̀. But for you and University, and the friends and well-wishers, University. Because about from Waya Ferry, Waya Miyaga, the Association of Nigeria. Thank you.
Thank you.
Yeah.
Thank you.
And I am with me. I want to love the sisters and it was together. I want to see what's up. DJ, you ready? Lovely sisters. It's not original. Please reduce the volume. Hello. Nerow Daku normally say. If you know your speaker is not original, please reduce the volume. Hello. Say. Normally say. You want to? Is the project why you one of after that? Even you will one of universe. You got the food. Who be this like this sister now? See them. Nobody say. One time. Nerow, you bought them behind you. What? See my mommy. Where's your mommy? Thank you. I'm
case you don't know, if you know, you are a member of Edo State Artists Association of Nigeria. Anywhere you dey, I repeat, if you know, members, home and abroad, anywhere you go, what are the things oh my God.
Now, thank you.
Thank you.
Wọ́n mú musician. Bẹ́ẹ̀ni wà yá àpò kòrò bẹ́ẹ̀ nínú ìwà mú musician. Àwọn àárín ìsú ìwà yìí, ọ̀dọ̀ ọ̀nà wò ó. Ọ̀dọ̀ ọ̀nà. Wàá tún ní musician. Ó wà bọ̀ wá níbẹ̀. Nerow Daku. Define musician. Nerow Daku. Define musician. Ó wà wọ̀ níwọ̀. Why am I a bishop? All right, Okunugbe. Time for Okunugbe. Then you can say about come, I'll give it to you. When you can have